tí n bá sọ fún wọn pé mo fẹ́ tọ̀ wọ́n á ní kí n tọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni àǹtí Bọ́láńlé jẹ́ bíi labour àǹtí mi kan. Àǹtí mi yẹn àbúrò dádì mi ni wọ́n bọ̀ bí ọba kan dádì mi ò ní wọ́n jẹ́. So a máa ń lọ síbẹ̀ nígbà tá a bá lọ ṣe ọdún a máa ń lọ bẹ̀ lọ ṣe ọlúdé. So àǹtí Bọ́láńlé yẹn àwọn tó ju àǹtí mi yẹn lọ dáadáa. Àmọ́ àǹtí Bọ́láńlé mi ò mọ bí àwọn ọlọ́kọ ní gbogbo ìgbà yẹn tí bá tá a lọ síbẹ̀ báyìí torí mo jọ́ ọmọkùnrin kan tó rẹwà láti kékeré. Àǹtí Ṣeun tẹ́ bá rí mi mo ga Ọlọ́run dẹ̀ fún mi lóko láti kékeré nígbà gan tí mo wà ní kékeré máa sọ pé ẹ wo kòkòrò so òun ní oko láti kékeré lọ́hùn tí lóko wa. So àǹtí Bọ́láńlé tá a bá ti wá lọ síbẹ̀ àwọn náà máa ń kó wa mọ́ra. Ọjọ́ kan ni wọ́n kàn mo wọnú ilé ọ̀dọ̀ wọn mo wá jókòó kò ṣe pé a máa wo TV bẹ́ẹ̀ náà o a kàn máa lọ síbẹ̀ torí bó ṣe máa ń ṣe fún wa bẹ́ẹ̀ máa ra bisikíìtì fún wa ni mo wá lọ bẹ̀ mo wá jókòó mo ṣe jókòó wọ́n wá béèrè àwọn yòókù mi mo wá ní pé wọ́n wà ní ọ̀dọ̀ mọ́mì wọ́n ń sùn àǹtí mi yẹn mọ́mì la máa ń pè wọ́n pé wọ́n wà lọ́dọ̀ mọ́mì wọ́n ń sùn wípé wọ́n wà lọ́dọ̀ mọ́mì wọ́n ń sùn wá ní òkè mo wá jókòó mi mọ̀ nǹkan tó bú wọn wọ wọ́n dìde wọ́n fún mi ní sweet mo gbà lọ́wọ́ wọn wọ́n wá tilẹ̀kùn lẹ́yìn wọ́n wá ní kí n wá sórí bẹ́ẹ̀dì wọ́n wá sórí bẹ́ẹ̀dì wọ́n ní kí n máa fi ọwọ́ mi kí n máa fi ra ẹ̀yìn àwọn wọ́n ro sọ sáyà tẹ́tẹ̀lẹ́ ni wọ́n wá dáyà délẹ̀ wọ́n ní kí n máa fọwọ́ mi kí n máa fi ra ẹ̀yìn àwọn wọ́n ní kí n fọwọ́ ra ẹ̀yìn wọn wọ́n á fọwọ́ ra ẹ̀yìn wọn. Ṣé mo rí pé ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí ó gbọ́ni tán reality show ni orí YouTube lẹ́tì parí gbogbo ẹ̀tàn kì í ṣe ìtàn mi. Ìtàn arákùnrin kan tó sọ fún mi wípé òun padà rí àǹtí Bọ́láńlé nígbà tóun ti dàgbà tán. Òun sì bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ òun ò dá wọn mọ̀ òun sì mọ̀ dáadáa pé àwọn ni. Wọ́n ti dàgbà o òun jẹ́ tuntun wọn dó lẹ́yìn ìgbà tóun ti àwọn náà kọ́ wọn bó ṣe máa ń dóòbò nígbà tóun wà kékeré ìgbà tóun tó padà rí wọn òun tó tún wọn dó báyìí ló ṣe lọ. Òun tún wọn dó débi wípé òun fẹ́ gba ẹ̀mí wọn ìgbà tóun wà kékeré wọ́n fẹ́ gba ẹ̀mí tòun ìgbà tóun padà rí wọn òun fẹ́ gba ẹ̀mí wọn. Wọ́n ṣàní kó máa fọwọ́ra wọn lẹ́yìn wọ́n á fọwọ́ra wọn lẹ́yìn ìgbà tóun fọwọ́ra wọn lẹ́yìn wọ́n á ní kó ń jókòó kò sí nǹkan lẹ́yìn wọ́n ti tilẹ̀kùn wọn lẹ́yìn kò sí nǹkan ní ara wọn wọ́n dẹ̀ àdé bẹ́ẹ̀dì wọ́n á ní kó ń jókòó wọ́n á jókòó wọ́n á fọwọ́ra wọn lẹ́yìn wọ́n á ní sọ máa bọ́ sókòtò òun á ní ń bọ̀ òun á bọ̀ ìgbà tó ń bọ́ sókòtò òun jókòó sórí ìdí wọn jẹ́ tóbi gan bóun ṣe fọwọ́ra wọn lẹ́yìn nǹkan ọmọkùnrin tòun náà dìde. So wọ́n wá ní kó máa fọwọ́ pa wọn lẹ́yìn kó ṣáà máa fọwọ́ pa wọn lẹ́yìn òun fọwọ́ pa wọn lẹ́yìn ìgbà tó yá wọ́n ní kó ń dúró wọ́n ṣàdáyà délé dé bẹ́ẹ̀ ni o wọ́n ní kó ń dúró wọ́n ní kó ń wọ ṣòkòtò padà wọ́n ní tó bá ti di ọ̀la táwọn ikú bá ti sùn kó ń wá òun á lóun ti gbọ́ òun á lọ wọ́n fóun sweet wọ́n fóun bisikíìtì sí wọ́n ṣílẹ̀kùn fóun ó nígbà tó tún dijọ́ kejì ọlá bisikíìtì àti sweet yẹn nǹkan ọyọ kọ̀ọ̀kan náà máa fáwọn tẹ́tẹ̀lẹ̀ òun tún padà lọ́bẹ̀ ó náà ti ṣeun àwọn yòókù ń wà ń bẹ̀ wọ́n padà lọ́wọ́ tó ń padà lọ síbẹ̀ wọ́n tilẹ̀kùn lẹ́yìn lélẹ́yìí báyìí wọ́n ṣí nǹkan ọmọkùnrin wọn lẹ̀ fóun wọ́n ní kó máa ti nǹkan ọmọkùnrin kó ń ti bọ̀bẹ̀ wọ́n ṣáà ń fi ìdí òun wọ́n fi bí pé kéèyàn sùn kéèyàn máa mú di kéèyàn máa tẹ̀ mọ́ ju ara wọn wọ́n tẹ̀ mọ́ ó náà ti sọ bó tó ṣe ń tẹ̀ mọ́ yẹn ó ní ń dùn mọ́ òun náà ìgbà tó yẹ yìí bẹ̀rẹ̀ sí ń rò òun wọ́n sọ fún wọn pé òun fẹ́ tọ̀ wọ́n á ní kó ń tọ̀ síbẹ̀ gbogbo èjì tóun sọ yìí òun ò lè ju ọmọ ó pọ̀ jù bí kóun jẹ́ ọmọ 6 years nígbà náà because òun sì rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà náà so bí kóun jẹ́ ọmọ 6 years so òun lè sọ pé pàtó bí èjì báyìí lòun bò ó mọ̀ pé òun wà ní kékeré ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ṣe ní ẹni pé òun tó máa ti dé ẹ̀ báyìí wọ́n máa tilẹ̀kùn náà òun ti mọ̀ nǹkan tó máa ṣe òun máa mú ọyàn wọn láti ìgbà tó máa ti wọ̀bẹ̀ wọ́n á mú ọyàn wọn títí tí wọ́n á pé ẹnu ti ń rò òun náà máa stop báwọn ṣe jọ ń ṣe nìyẹn títí ìgbà tó yá àwọn ò lọ síbẹ̀ mọ́ òun face life òun bá life lọ lẹ́yìn ìgbà yẹn òun lọ sí school àǹtí àwọn yẹn òun àtọkọ wọn tó ń wà nílé yẹn tó lọ́kọ àǹtí àwọn lónìí ilé tí wọ́n gbé yẹn àǹtí àwọn yẹn òun àtọkọ ẹ̀ jà so wọ́n kó kúrò níbẹ̀ tó yá àǹtí àwọn yẹn travel àǹtí Bọ́láńlé yẹn òun ò mọ̀ ń pa òun bọ̀ wọ́n kàn àǹtí Bọ́láńlé la máa ń pè wọ́n kódà àwọn máa ń pè àwọn àǹtí wọn máa ń pè gbé sọ kọ́ mọ́ mi so bọ̀ àǹtí Bọ́láńlé làwọn tó wà ládùúgbò máa ń pè wọ́n pé òun ò mọ́kọ́ wọn lọ́kọ́ time yẹn ó ní fast forward ìgbà tóun wá dàgbà àǹtí Ṣeun òbí iṣẹ́ tóun ti ṣiṣẹ́
ibi iṣẹ́ táwọn ti ṣiṣẹ́ ó ní bọ̀bọ̀ kan tó wà bẹ̀ bọ̀bọ̀ yẹn dágbé ni ibi iṣẹ́ tóun ti ṣe yẹn ó jìnnà sílé tóun gbé ilé òun jìnnà sí ibi iṣẹ́ yẹn òun ti ṣe tán lẹ́yìn tóun ọ̀rọ̀ tóun sọ nígbà tóun tó padà rí mind you gbà tí àǹtí yẹn àtọ̀tọ̀ ń jà táǹtí yẹn bá ti wá padà wá láti ibi tó ń gbé tán wá sọ́dọ̀ àwọn tó fẹ́ lọ kí àǹtí Bọ́láńlé àǹtí Bọ́láńlé yẹn náà ti kú òun lé yẹn ọmọ amú òun lọ́wọ́ ń gbà mí ọ̀kan mẹ́nìbọ̀dì lọ́wọ́ ń gbà mí so òun mọ̀ wọ́n pẹ̀lú wọn so wà tóun dàgbà òun tún ti rí wọn dáadáa lẹ́yìn ìgbà yẹn àwọn ò ríra mọ́ gbà tó wọn padà máa rí wọn ní ọmọ bíi ṣé òun kan kí lórúkọ ẹ̀ náà bọ̀bọ́ yẹn àwọn jọ ń ṣiṣẹ́ níbi kankan náà ni so ibi tóun gbé tóun jìnnà sí ibi iṣẹ́ òun á sọ fún pé kó jọ pé ṣé kò ní máa manage lọ́dọ̀ ẹ̀ wá ní no problem òun á manage tó máa débi ẹ̀dùn tó ti fẹ́ manage ní compound ilé wọn nǹkan rẹ̀ náà tó wà ń ta wọ́n ń sá aṣọ wọ́n níbi tọ́mọ kékeré bá ibi tágbàgbà bá dàgbà sí ìbẹ̀rẹ̀ lọ́mọ kékeré ti máa bá wọn wojú wọn báyìí bóun ṣe rí wọn báyìí òun ṣàwọn pé òun mọ ojú yìí dáadáa òun wọlé ìgbà tó wọlé nígbà tó mọ ẹni tó wà ń bẹ yẹn wọ́n ní wọ́n mi ìyá àbèjì mo ní wọ́n ní ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ kú ni nígbà wo àwọn ọlọ́kọ wọn ló ní ilé yìí pé ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ kú ni pé ìyàwó láńlọ́ọ̀dù ni ọlọ́kọ wọn ṣẹ̀ṣẹ̀ kú ni kò lè tí tó bí èyí ẹ̀ṣà kò lè tí pé èyí ẹ̀tọ̀kọ̀ wọn kò tó ti pé èyí ẹ̀ṣà tí dájú láńlọ́ọ̀dù kú ó ní kò lè tí pé èyí òun ní òkè pé ojú wọn yẹn ojú tó ń mọ̀ gidigidi ojú tó wọn àṣẹmọ́ṣe rí òun náà àwọn náà ojú òun ti lọ kó lójú wọn rántí mọ́ ó ní òun ṣáà ń lọ òun náà ni pé tó ń bá ṣàṣẹ rí wọn báyìí òun ṣáà máa rántí pé òun mójú ìṣẹ́ òun máa lọ òun bá ti lọ òun mójú ìṣẹ́ ó ní ijó yẹn òun wà nínú ilé òun tẹ̀ sí sùn lọ níbi tóun ti sùn lọ lòun kàn ti rántí ojú yẹn mo mọ̀ wọ́n àti Bọ́láńlé ó ní bó ṣe bọ́sítà nìyẹn wọ́n ní ẹjọ́ máa tó wọ́n ní ṣọ́ọ̀bù níta yẹn bíi fúláàtì yẹn àwọn ní ṣọ́ọ̀bù níta wọ́n dẹ̀ ní àwọn ọmọ o wọ́n ní àwọn ọmọ obìnrin wọ́n ní àwọn ọmọ ọkùnrin ọmọ wọn ẹ̀pọ̀ ọmọ mẹ́rin lọ́mọ wọn ó ní wọ́n ní ẹ má bínú mà ṣé ẹ mọ̀ wọn wọ́n ní àwọn ò mọ̀ yẹn mi ò mọ̀ yẹn o mi ò mọ̀ yín bẹ́ẹ̀ wọ́n ní ẹ mọ̀ wọn òun wá dárúkọ àǹtí òun yẹn òun wá ní pé àti ibẹ̀ yìí ní àǹtí Bọ́láńlé wọ́n wá ní yẹn òun wá ní Victor ọmọ àǹtí wọ́n ní big boy ti dé o báwo ni o wọ́n ní òun fáyín o ẹkùjọ́ mẹ́ta ṣe wọ́n ní àwọn rántí pé àǹtí ẹ̀yẹn kọ́ ní àǹtí wọn ò sí Nàìjíríà mọ́ wọ́n ní pé ṣé òun mọ nọ́mbà wọn ní òun mọ nọ́mbà wọn bẹ̀kọ́ jẹ́ kó òun sọ fún wọn wípé tó ní pé kó òun fún wọn nọ́mbà òun máa fún wọn problem gbà tó jalè ẹ̀ ń bá tì mí chat pé wọ́n máa rí sista Bọ́láńlé kìnìkan bla 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 ọba ní Bọ́láńlé wò ni ẹ̀ mú ní ọ̀rẹ́ yín májúwe fún wọn wọ́n ní àwọn náà tún lose contact pẹ̀lú wọn ní kìnìkan kí pé kí n fún àwọn ní nọ́mbà mi mi ì gba nọ́mbà wọn àwọn gbọ́dọ̀ fẹ́ gba nọ́mbà yín pé ilé tí mò ń gbé ilé ọ̀rẹ́ mi kan tí mo wá escort pẹ̀lú ẹ̀ mo ní àwọn ní landlady pé ọkọ̀ wọn ẹ̀ṣẹ̀ kú gan ní kìnìkan jẹ́ káwọn bá wọn sọ̀rọ̀ àǹtí ṣeun mo bá lọ síbẹ̀ tó di àárọ̀ ọjọ́ kejì bá sọ fún wọn pé alẹ́ àná yẹn bí wọ́n ti máa sùn ní pé ìgbà tí mo bá ń tì mí sọ̀rọ̀ wọ́n ní kó yà fẹ́ kí n wá gbé fóònù fún wọn ní ààyè òun mí ìgbà tí wọ́n gbé fáwọn bá tún kẹlẹ̀kùn pé bí àbúrò mi ló jẹ́ nìkan wọn ti ẹ̀ rántí ìgbà tí wọ́n máa ń ní kí n máa dó àwọn ń gbà yẹn o má wọ́n pé ṣáà tí yóò rántí ni àbí wọ́n kàn mọ̀ọ́mọ̀ máa sọ̀rọ̀ pẹ̀ ń bá dákẹ́ ń bá ní pé òkè wípé tó máa ti pè máa gbé fún wọn bọ̀ wọ́n ní pé kí n fún wọn ní nọ́mbà wọ́n ní kí n fáwọn nọ́mbà máa fún wọn nọ́mbà ṣùgbọ́n tí mo fún wọn nọ́mbà wọ́n ṣáà ń bọ́ àwọn save ẹ̀ so gbogbo nọ́mbà tí wọn náà wọ́n ní anytime bá fẹ́ bá wọn sọ pé mo fúlẹ̀ àti wọlé o pé àbúrò àwọn ni mí o kìnìkan mo ní okay ma ẹ ṣé gan ma so mo ṣáà lọ nígbà tí máa ń kí wọn mo máa ń lọ pàtó yá ọ̀rẹ́ mi yẹn ó wá sọ pé òun fẹ́ marry èmi náà fẹ́ gbalé so mo máa sọ fún wọn pé tó máa rẹ̀ ẹni tó nílé bí a room serve pé mo fẹ́ gbà sí ibà wípé torí ibi tí mo wà ibi tí mo ń gbé ó jìnnà sí ibi báyìí pé mo dẹ̀ ṣe gbálẹ̀ ibẹ̀ náà ni pé ọ̀rẹ́ mi yẹn sọ pé ìyàwó òun fẹ́ wá wọ́n bá ní pé kí wọ́n máa manage lọ́dọ̀ àwọn náà wípé 3 bed lọ́dọ̀ àwọn pé bọ́dọ̀ àwọn lò sí gbogbo ọmọ àwọn bọ́dì ni wọ́n wà wípé dájú wọn ó ti fi wọ́n sí bọ́dì wẹ́ pé ikú tó ṣe kínní pé so kí wọ́n máa lo yàrá kan nu yàrá àwọn táwọn ọmọ wọn bá dé obìnrin àwọn á máa sùn táwọn nínú ilé àwọn ọkùnrin á máa sùn sí ìyàrá yẹn pé kémi náà máa lo rúùmù kan bẹ́ẹ̀ bá ní wọ́n ní yẹn náà àbúrò mi ló jẹ́ àǹtí ṣeun bí mo ṣe gbà láti lọ máa gbé inú ilé wọn nìyẹn nítorí pé wọ́n sọ pé àbúrò àwọn ni mo jẹ́ pé mo lè máa gbé bẹ́ẹ̀ so mo ṣáà wà bẹ́ẹ̀
àǹtí mi náà kí wọn kó wọ́n ṣe ìrìn kan gbà mí àǹtí mi máa pè wọ́n máa pè mí pé ó fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n pe nọ́mbà mi wọ́n máa gbé fóònù fún mi gbà mí èmi náà máa lọ gbé fóònù fún mi tán wà báyìí ṣe má ti ṣẹ́ nígbà mi wọ́n ti dáná lẹ̀ tó ẹ̀ di pé àtẹ́mi náà bá ti gbowó máa fún wọn lówó pé kí wọ́n bá kan fi ra nǹkan wọn ti ní fẹ́ gbà wọ́n ní àánú àwọn wà ókè kíníkan wọn ní rárá pé kí wọ́n gbà màá sá fọ́ọ̀sì wọn máa gbà lọ́wọ́ mi so láàárọ̀ gbà mí wọ́n lè ti sóúnjẹ wọ́n bá mi gbé sínú kúlà mi máa gbé lọ ó wá jíjọ́ kan mo wà nínú ilé mo ṣe àwọn ti bí mo ṣe máa ń bá wọn ṣe mo ṣe máa ń mọyàn wọn bí mo ṣe máa ń fòbò wọn ṣeré bí mo ṣe máa ń togó bọ́ wọn lóbó nígbà tí mo wà kékeré yẹn so tí n bá ti wà nínú yàrá mi yẹn tí wọ́n fẹ́ wá wọn máa kànlẹ̀kùn so ọjọ́ yìí wọ́n fẹ́ wọnú ilé mi wọn bí àwọn nǹkan ó fẹ́ wọ yàrá tí táwọn náà fún mi yẹn wọn kànlẹ̀kùn èmi tẹ̀ ń bára mi ṣeré lọ́wọ́ because mo ní girlfriend òbó ń kó báyìí mo ṣe máa ní bí girlfriend mi wá sí ibẹ̀ yẹn so mo máa ń bára mi ṣeré lọ́wọ́ bí mo ṣe bó ṣe wá wọlé nìyẹn wọ́n kàn bá mi mo ti ṣe sorry o àwọn máa padà wá so àwọn á jáde but mo wá ṣe tán mo wá lọ bá wọn bó kọ́ máa bínú pé mo kàn fún un wọ́n ní no ṣé o ní girlfriend mo ní girlfriend wọ́n ní pé kí ló tó lè girlfriend máa wá pé wọ́n pé kó máa ṣe nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa àwọn ẹ̀mí èṣù ni mo ní rárá mà mo ní mo pé mi mọ bẹ́ẹ̀ ṣe máa fit girlfriend máa bá báwo mo ṣe fẹ́ fit ṣé kó máa wà náà and so wọ́n á ní pé ẹ ṣe gan mà ó lọ́mọ kan tó ń ṣe pọ̀mọ̀ yẹn ṣe máa wá nìyẹn ṣùgbọ́n ọmọ yẹn bá wá ń gbà mí tó bá ti wọlé táwọn bá ti ṣe tán ọmọ àsán ọmọ yẹn lọ ó wá di ọjọ́ náà kan òun wà nílé náà ni tí àwọn ti rí òun bóun ṣe yẹn bẹ́ẹ̀ ti rí bókò òun tún ṣe rí pé ọmọ yẹn ti dàgbọ́ pé ẹ̀jú tó bá wà wọlé bàtà wọn wọlé náà wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ fún mi pé wípé báwọn ṣe wà yìí wọ́n ṣàn sọ gbọ̀rọ̀ yẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ láìfù wọn náà kàn sọ pé àwọn èèyàn jẹ́ ọkọ àwọn tọkọ àwọn fi kú àwọn fámìlì ọkọ gan wọ́n sọ pé àwọn làwọn pọkọ àwọn nítorí àwọn ò understand wọ́n pé kí àwọn táwọn ti bọ́kọ àwọn sọ lọ́kọ àwọn máa ń gbọ́ ó ní àwọn òde tètè má rí síbò náà mọ̀ pé mi ò tètè má rí ṣọ́mọ tó yẹ kí n fi ṣe first born mo fi ṣe first born ni but èèyàn àwọn gba kádàrà pé at 50 something àwọn ọkọ ẹ̀wọ̀n bí ọkọ ṣe ń frustrate òun wọ́n ṣe ń ṣe ìgbà kan náà wá ní pé ẹ pẹ̀lẹ́ mà ẹ má wulẹ̀ ẹ má ronú wípé ọlọ́run sáà mú fíríṣì fún wọn ibi tó ń ti fíríṣì fún wọn lọ́wọ́ lọ wọ́n kàn dì mọ́ òun ni wọ́n ṣe dì mọ́ òun báyìí lálàlàlà wọn kàn fọwọ́ ra wọn lára ni nọ́mà torí pé ó ti wà lọ́kàn pé òun tó fẹ́ tún òbò yẹn dó nígbà tó mọ̀ tẹ́sítì òbò nísìn onímọ̀ ṣe fọwọ́ ra wọn lára tó ń ṣe bá wọn ṣe kí wọ́n kàn ní Victor mẹ́yẹ̀ ká ṣe nǹkan báyìí mẹ́yẹ̀ ká wọn kàn ní pé ṣe bẹ́ẹ̀ náà lè kọ́ mi bọ́ ṣe máa ń ṣe wọn kàn ní ó gbàgbé wọn ní òun ṣe máa gbàgbé ṣé wọn gbọ́dọ̀ gbàgbé orú nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ní nǹkan tó ń sọ náà nìyẹn o ibi tó yẹ̀wò lẹ́gàá bá dàgbà jù lọ́mọ kékeré máa bá Victor wọ́n ní bóyá sọ Victor wọ́n ti fẹ̀yìn wọn lórí bẹ́ẹ̀dì wọ́n ti bẹ̀rẹ̀ sí kó fún wọn gidi wọ́n fi pariwo Victor Victor tó ń fi dà tó ń fi ṣe ìgbẹ́ tó ń fi dè ìgbẹ́ tó ń ṣe tán báyìí wọ́n kàn ní akáwọn tètè máa wọlé lọ ní kí ló dé ṣe bí mi àti nìkan dọ̀wà mí báyìí ọmọ tó kéré ní ọmọ wọn ó sì tẹ̀ náà lò wá ẹ má wọ̀ rí ṣé oní ẹ̀sùn yìí ọkọ yín tó ti kú òṣàlè wa wọ́n sọ pé rárá ojú ń tì àwọn ní ọkọ ló ń tì yín lójú ojú ò tì mí gbà tẹ́yìn ojú ò tì kò yẹ kójú tì yín náà ó náà wọ́n sọ pé kò yẹ kójú tì yín náà pé èmi kọ́ làwọn àti àtijọ́ wà tipẹ́tipẹ́ so òwe má wọ̀ rí wọ́n ní bọ́yọ̀ ṣùgbọ́n tó tún di bí ọwọ́ ọ̀dájí òun tó fún wọn lẹ́ẹ̀kan jẹ sí pàkàpàkà pòkòpòkò ètùkọ́ àwọn bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn ẹni ṣe kí àwọn bẹ̀rẹ̀ sí ṣe ọmọ tó máa ń wà wọn pé wọ́n bẹ̀rẹ̀ sí fún ọmọ yẹn latitude nìyẹn ọmọ yẹn lòun kí wọn dáhùn gbàtọ́ wọn ní kó má wọrí pé bí wọ́n ṣe nǹkan lọ́wọ́ ń gbà yẹn ni gbàtọ́ wọn yẹn lọ́tọ̀ wọn lọ bá wọn pé ẹ gbọ́ ọmọ yẹn lòun kí ẹ dáhùn wọn ní àwọn ò gbọ́ ni ẹ gbọ́ ṣé kó má wà mọ́ ṣé bí girlfriend yẹn ni àwọn òde ní kó má wà mọ́ bọ̀ wọn náà yẹ kó mọ̀ pé bọ́ọ̀ ni ìwọ náà ṣe máa fi kí máa mú ọkùnrin mi wáyé báyìí wọ́n sọ wọn pé bọ̀ ẹ mọ̀ kóun máa má rí ṣá wọn náà ní àwọn òní kó má má rí but ẹ mọ̀ kó máa móbìnrin wá sí ibà kó tó ṣáà máa má rí sí wọ́n lè wá sọ pé ok kò sí wàhálà tẹ́lá ní kó máa wà mọ́ kò ní wọ́n ní àwọn ní kó máa wá bọ̀ kó máa wá ní gbogbo àbó ṣe máa ń wá yẹn mọ́ at least ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ó ti wá ok wọ́n lè wá sọ pé òun ti gbọ́ wọ́n ní báwọn ṣe jọ bẹ̀rẹ̀ sí bára wọn sọ nìyẹn àǹtí àwọn máa ń pa àwọn méjèèjì àwọn jọ bára wọn sùn fast forward àwọn ọmọ wọn bá dé first born wọn ọkùnrin wọn ṣáàdì ọmọ yẹn ṣáàdì gbàtọ́ ọmọ yẹn ti dé wọ́n máa ń yọ wá sínú yàrá àwọn ọmọ yẹn ṣàpàdà mọ̀ pé nǹkan wà láàrin àwọn ọmọ yẹn sọ pé kí mọ́mí òun sọ fún òun kóun lè dájẹ́ òun pé ẹni tó bá mọ́mí àwọn sùn òtún wá lè máa gbé ilé tí dájẹ́ àwọn fi àgún ojú kọ́ wípé ọmọ yẹn mọ̀ ọmọ yẹn dẹ̀ gbó ó sọ fún wọn direct ni pé
ilé tí àwọn fi àgún ojú kọ́ ọkùnrin kan kò tún wá lè máa wá síbẹ̀ wọ́n máa bá yà wọn sùn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣáàdì pé ọmọ yẹn bá yẹ ẹja gan ó bá yẹ torí òun wà ní school ó bá yẹ ẹja gidi gan kò tí ì bá wọn sọ ó kàn sọ mọ́ mi pé tell him to leave my daddy's house o tell him to leave my daddy's house o tó pọ̀ ọ̀rọ̀ yẹn di kinní tó pé àwọn family woman yẹn ló wá bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn sọ pé òun mọ́mí òun máa lọ sínú yàrá uncle Victor ní gbogbo gbà wọ́n máa lọ síbi wọ́n máa lọ ṣe kinní kan wọ́n ṣàfà ọ̀rọ̀ yẹn àwọn family sọ pé òkè tọ́bẹ̀ bá sọ pé òun ò fẹ́ torí bá sọ àwọn family bàbá ẹ̀ tí ò fẹ́ rí tó máa sọ pé Victor ló pa àwọn ọlọ́mọ ńkọ́ ọkùnrin tẹ́jọ sùn mọ́jú tó wọ́gọ́ sọ pé òun mọ̀ kó ti kú lẹ́gbẹ̀ẹ́ nígbà tó kú tó pa àwọn family pé wọ́n ní kí ló ṣe oní ẹjọ́ sùn ní òru ìgbà tílẹ̀ mọ́ òun mọ̀ kó ti kú síbẹ̀ wọ́n sọ pé fún ní nǹkan jẹ ni àbúkọ́ pé fún lọ́rùn pa ṣọ̀bọ́ sọ fún ẹ pé kí oríṣiríṣi so má yẹn kí Victor wà ń bẹ̀ ó ní wọ́n ṣàpàdà pé òun pé ọmọ àwọn ti ń sọ̀rọ̀ wípé kóun kú òní pé ó ní kóun kú òní kò bọ̀ táwọn àti fẹ́ gbalé kóun jẹ́ kóun gbọ́ pé tó wọ̀ bẹ́yìn bá ti fẹ́ gbalé pé so àwọn máa support ẹ̀ àwọn ṣàjọ wálé bàtà àwọn wálé òun ló fẹ́ gba room set wọ́n ní kóun gba room and parlour òun ṣàgbà room and parlour òun set àwọn ṣàṣe ohun tó wọ́n ṣe òun wà ń bẹ̀ ọmọ à ń wá ọmọ kì í sùn tó máa ti wà ọmọ àwa ìjọ kan mo ṣe wá nìyẹn táwọn bára wọn láti ṣepọ̀ lọ́wọ́ bí girlfriend òun ṣe dé nìyẹn gbà táwọn bá jẹ́ ti bára wọn láti ṣepọ̀ lọ́wọ́ wọ́n máa ń pariwo wọ́n máa ń pariwo Victor ariwo Victor tó ń pa káàkiri wọ́n máa ń pariwo gan so òun gan so àjọ ní àjọṣepọ̀ lọ́wọ́ girlfriend mi ó dé àwọn díẹ̀ máa ń láì kọ́ máa pariwo àwọn láìpẹ́ gan orí tó wọ́n máa ń bad gan èmi kò lè imagine wípé èmi àti wọn ò dé no I can't tell you imagine pé bí mi ò bá wọn lájọṣepọ̀ mọ́ because wọ́n máa ń gbé mi débẹ̀ gan àwọn tó jẹ́ young kìnìún táwọn téèyàn ń fẹ́ gan ṣe gan ọ̀hún gbé mi débẹ̀ tó ti wọn àwọn máa ń là tán ni tí mo máa ń débẹ̀ gidigidi tí máa ń kanlẹ̀ so bí wọ́n máa pariwo Victor kìnìún kọ́ so bí ariwo wọn yẹn gẹ́gẹ́ dẹ̀ ti dé ó ti kí ẹ̀ bọ̀ ó wá ṣí nígbà tó ti kí ẹ̀ bọ̀ tó ṣí ojú kò sì ti room ariwo tá à ń pa yẹn àwọn ò mọ̀ pé ó ti ṣí kí n bọ̀tá ṣe tán wọ́n bọ́ sí ibi tí wọ́n wẹ̀ èmi ní kí mi bọ́ sí sitting room bí mo ṣe rí nìyẹn ọba ní so you and your aunty mi so you guys are doing things together no problem wọ́n lọ́ba sọ pé sígbà tó ti ṣíkò èkó pè mí kó tó wá ó ní ṣé mo ṣe wá pẹ̀ kí n tó wá yẹn problem ti wà I know you are not going to work today àwọn náà máa sọ fún àwọn ọmọ wọn kó àwọn lọ sí church ẹbí báyìí náà àwọn náà wá olóhùn sásọ pé shut up so àwọn tí ń gbóhùn àwọn méjèèjì wọn ò fẹ́ bọ́ta tó lójú tí wọn bá ní tell her to come outside I know already tell her to come outside I will not do any video tell her to come outside ṣé o gbádùn what do you mean by tell her to come outside do you think she's your mate kí ló fi nìkan ní so do you want to fight me idiot bí wọ́n ṣe bọ́ta nígbà tó ń bọ́ta gẹ́gẹ́ tí ẹ̀ ń kí wọn good afternoon ma wọ́n mi ẹ kí mi aunty wọ́n ní bí wọ́n ṣàṣẹ bọ́ta wọn àlọ́ ìgbà tí wọ́n lọ wọ́n á ní so kò jẹ́ kí wọ́n bínú lọ kí ni gbogbo rọ́bìṣì gan-an kí ni òun sábà dédì yẹn jà dédì yẹn sábà pé so you want to fight me now torí mo ti ka àwọn dédì àwọn sáà yanjú ẹ̀ àwọn tó ń wò wọ́n ní tó máa pè wọ́n ní pé kíkọ́ tó bá wọn sọ wọn ní ṣe kí ni wọ́n wá lọ sọ́dọ̀ wọn wọ́n sọ so ilé táwọn gbà tí àwọn fún ẹ lówó táwọn jọ gbà bóòlù mo yẹn ṣe wọlé wọn á ní òun fún ní extra key wọn á ní ok àwọn sọkò máa níyàwó bọ gẹ̀yìn ò lè fẹ́ mọ́ o gẹ̀yìn jẹ́ sọ wípé torí gẹ̀yìn tí bá ń tí òun sọ àǹtí òun tó wà ní abroad wípé tí òun bá sọ pé òun ò fẹ́ òun mọ́ òun mọ̀ pé because òun ti change lady yẹn òun mọ̀ pé òun máa ń pé kó má fẹ́ òun mọ́ àbí tó máa sọ pé òun ò fẹ́ òun mọ́ òun máa sọ fún àǹtí ẹ̀ tó wà nílùú òyìnbó pé ọ̀rẹ́ wọn lòun bá sùn kò jù bẹ́ẹ̀ lọ àǹtí ṣeun mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe àárín méjì ni mo wà ṣé kí n fi lédi yẹn lè kó máa lọ torí pé ó ti mà ṣe rí yẹn ọdún inú àǹtí Bọ́láńlé sọ pé àwọn ò ṣe mọ́ pé àwọn náà fẹ́ fi end sí pé àwọn máa wá age mate àwọn bọ̀ mo mọ̀ pé kí ẹ̀yẹn ti mà ṣe rí yẹn pé I should just let that girl go and get another lady láti bí 6 months bẹ́ẹ̀ mi àti Bọ́láńlé àbúrò ní ìwọ̀n papọ̀ mọ́ wọ́n jí sọ fún mi pé àwọn ò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ nígbà mo tún lọ bẹ̀ wọ́n pé bó tẹ̀ ṣe kan ní rárá àwọn ò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ but tí má fẹ́ lady yẹn bẹ́ẹ̀ ni pé mo da àwọn ni pé kí n jẹ́ kí lady yẹn máa lọ pé kí n wá another lady kí n fẹ́ ibi tá a jọ wà nísìnyí lady yẹn pé tí má jẹ́ tí n bá fẹ́ òun máa sọ fún àǹtí mi
àǹtí Bọ́láńlé fúnra lára wọn ni wọ́n lọ sọ fún àǹtí mi wípé báyìí àwọn káwọn iṣẹ́ wọn wọ́n jẹ́ òròjọ́ fún wọn pé mọ́ wọn sọ ìgbà táwọn kékeré o pé àwọn bá mi sùn o. Ibi tí èmi ti wá fọ́kọ̀pù ni pé jọ́sẹ̀ máa ti gẹ́yìn jọ ń sọ̀rọ̀ mo sọ pé kò ṣeé sí láti bẹ̀rẹ̀ mo rojú ọ̀gbà kékeré mọ́ fún lédi yẹn.